aráalé ẹ kú àjò là ń kí ẹni tó ń bọ̀ láti àjò ẹ kú lélọ́ọ̀dẹ̀ yìí ẹ kú déédéé wòyí ṣàlàáfíà ni mo bá yín torí àlàáfíà lè ní wá o. Mo ti kádùn dé mo yin mọ́mọ́ àdó lórí ètò Oyin Mọ́mọ́ ní ti tòní ẹ kú déédéé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Dókítà Olúwafẹ́yìkẹ́mi Ayaníyọ̀ Ọláyínká ìdìbò wa ìpè ọ̀rọ̀ bí oyin bí adùn bí ìdùnnú bí ayọ̀ kò ní kúrò ní ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa. Ayé wa yóò máa dùn ni yóò máa dùn ni yóò máa lóyin torí pé ẹ nífẹ̀ẹ́ ètò Oyin Mọ́mọ́. Gẹ́gẹ́ bí ìṣe wa mo ti ní àlejò pàtàkì lórí ètò lónìí. Bàbá ń sọ̀rọ̀ nípa ààrẹ gbogbo onífújì pátápátá. Bàbá ń sọ̀rọ̀ nípa àgbà ọ̀jẹ̀ nínú àwọn onífújì. Mo pé ọ̀kan gbòógì ni àlejò mi wọ́n jẹ́ lónìí. Tàbá ti ń gbọ́ ọ̀gọ́ lórí wà Aráwóre ní the first ó wá nínú ìsìn Olúńlá one ní gbogbo èèyàn pè wọ́n. Ta ni mò ń perí ẹ̀? Ààrẹ kan náà ni ààrẹ Dr. Adésínà Àkànní Olúńlá the first. ọ̀gọ́ lórí wà. Mo rò pé máa bá mi fó wà. Ẹ ṣàmì àdúrà mi dáadáa gbogbo ẹni fẹ́ gbẹ́rú ẹ kò ṣàmì ká má ṣe rógùn kò sí a ò ní gbẹ́nu iṣẹ́ pìtàn ọ̀rọ̀ ká má ṣe rá padà sábúrú ire ní kójú rí kétí máa gbọ́ rèé tẹ́tí bá ti ń gbọ́ rèé kò sí bànújẹ́ ẹnu aṣọ pé a ṣe ìṣètúnṣe. Ẹ ṣàmì àdúrà mi dáadáa o gbogbo ẹni bá ń fẹ́ rú ẹ kò ṣàmì. Àṣẹ ìbí náà ṣàmì. Wọ́n ní kọ́ bọ́ ṣàrùn lọ́jọ́ sí. Wọ́n má gbé gbogbo ẹgbẹ̀yìn mi kọ́ ẹ̀ fáwọn ará ilé nìkan náà ń jẹ́. Tí bá ti ń ṣàdúrà o ẹ máa ṣàmì. Tí bá ti ń ṣàdúrà ẹ máa ṣàmì. Kí gbogbo àrí bá ti ṣe àmín ká má tójú oorun dójú ikú àmín àwa nítàjò gbé ṣáájú àmín àdúrà nígbà agbára gbọ́ tẹ̀bà tí ń gbóhùn mi ẹ má ṣe àmín. Ààrẹ Dr. Adésínà Àkànní Aráwóre ní Olúńlá the first ìbòlẹ̀ bá ṣe fújì dé báyìí o. Bàbá ń sọ̀rọ̀ nípa ibi tá ti à ń dúpẹ́ ibi tá ti bẹ̀rẹ̀ ibi tó dé ibi tó tún ṣe ń lọ yìí jù gan-an bẹ́ẹ̀ ni o torí mo mọ̀ pé ní nǹkan tí mo máa ń rí gbèsè ayé mi mo mọ̀ pé Ọlọ́run fi ẹ̀mí gígùn ó máa fi ta mí lọ́rẹ dáadáa ẹnì kọ̀ọ̀kan wa àti gbogbo ojú tó ń wò mí lé àní sáré kú báyìí a máa dàgbà dáadáa sínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà àwa ní gbénú ìṣẹ́pìtàn ọ̀rọ̀. Ẹ jẹ́ wo orin fújì nígbà kan rí èèyàn máa ń wo orin fújì gẹ́gẹ́ bí orin àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n kàwé àwọn tẹ́ pé wọ́n ti rò wọ́n pin pé wọ́n ti ń kọ fújì ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta bá ti rí ìlú decent corporate àtẹ̀dé ìjókòó ẹ̀rùjọ́ wẹ́wẹ́wẹ́wẹ́ máa fò káàkiri dà gbé swagger tí wọ́n fújì o àbí bẹ́ẹ̀ kọ́. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní bíbí rẹ̀ ò ṣe fowó rà tó bá bíyàn tó bíyàn bá bíyàn ń gọ́ máa tún rẹ̀ bí máa ń kọrin kan bàbí mi báwo ni ṣe máa ń kọ́ máa ní Aráwóre yìí kọ́ mo gbójú mi ga tẹ scorpido fújì rẹ o tẹ bá rí táwọn ayé ń ṣùrùgbó níbi tó dùn dé ọkọ ń fún ìyàwó ẹ̀ gbọ́ ìyàwó ń fọmọ náà gbọ́ kán wá sọ sí ìta òwe tó bá ń bí wọn nínú àmọ́ oríṣìíná tó ń kọrin ó lọ sí Amẹ́ríkà ó lọ sí Canada ó ń re London orí tọ́nà lówó ó wá ní tó bá délé ó máa lọ gbé gbà fújì mo gbójú mo gbóhùn ọ̀ràn rárá mo gbójú mo gbóhùn ọ̀ràn àfẹnitọ́lọ́hún bá ṣẹ́rí ẹ̀ tọ́lọ́ bá fún ni o sẹ́ni gbogbo ẹlẹ́gbẹ́jọ́ láyé àtijọ́ ẹ̀kọ́ rẹ̀ lómi tó bá ti gbé keyboard bóyá ó ti gba instrument bíi mélòó kan bóyá àǹtí àbí family ẹ̀kan ti ń tàbíà ẹ̀kan ti tẹ́ bá di tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá máa fi rìn lọ́jọ́ Sunday kẹ́tọ́ ní street mẹ́jọ ẹ̀ máa ti máa gbọ́ keyboard kólókólókóló
kí ni ọwọ́ abẹ́ẹ̀tì ṣé mọ̀ ó dàbí ẹni tó yan gàrí lórí náà ni amọ̀wọ́ ẹ̀wé jura wa lọ gàrí yẹn máa ń gbẹ jura wọn lọ so ìgbà táwọn náà wá ju kọ́ wá rí pé kí ni yóò lè máa lọ báyìí kò lè máa lọ ohun tó dá ẹgbẹ́ FUMA sílẹ̀ dè nínú yẹn Fuji Musician Association of Nigeria pé àwọn ọmọ tó wù láti kọrin ó lè ní àmọ́ ti rí barista kó tó kú tó ń kọrin nínú máa lọ kọ́ kíní kan ṣé mọ̀ ó tẹ̀yàn tó fẹ́ kiri ogi ó máa gbé ṣáàtì ẹ̀ sórí tébù náà kì í ṣe pé àkọ́ máa gbéra aláǹ lọ stúdíò mú lọ kọrin ìfò tẹ̀lé ìtàtà ń gbà yìí tábà máa ṣeré lọ́la àti jókòó iye táìm báyìí lè máa dé ẹ gbọ́dọ̀ débẹ̀ ní iye báyìí ẹ̀kùnrin kọ èèyàn máa gbé ṣáàtì ẹ̀ sórí tébù kì í ṣe pé kakọ̀ wá àbí ìbíwọ́ lómìnir wọ́n náà máa bọ̀ ó yá máa bọ̀ ká nọ àdìwọ́lù wọ́pọ̀ ọ̀ní mọ̀gá aṣẹ́ wọn ní ọmọlégbè wọn máa mú tí ò yẹ kọ́ mu lẹ́yìn ẹ̀ wọ́n máa fa wàhálà ìyẹn lè máa rí tẹ́lómi máa jí bẹ́ẹ̀ nísìnyí Ọlọ́run ti bá wa ṣe o àti yọ kọ̀ǹda kúrò nínú rẹ̀ sí ẹ sọ̀rọ̀ nípa ẹgbẹ́ FUMA lẹ́ẹ̀kan nígbà kan rí ìjà wà ní agboolé Fuji tó ní kálukú mú apá àti ẹ̀ wà lápá kínní kan wà láká búra ẹni kájẹ rẹ́kọ̀dù ká búra ẹni gẹ́gẹ́ bí àgbà Fuji kí ni ohun tẹ̀ ń ṣe láti má jẹ́ kí wàhálà tún wà mọ́ láàrin àwọn ọmọ tó wà lẹ́yìn yín. ṣẹ́rí èéfì òdédé rúbi tí ó bá síná mú kọrin kan rẹ́kọ̀dì yẹn máa jáde lẹ́yìn ilé tó ń bọ̀ lọ́nà yìí ọbẹ̀ tó lọ́run mí sè kó lè tọ́jú ìṣìnà òdodo ní ọbẹ̀ tó lọ́run mí sè kó lè tọ́ Scorpido òdodo ní ó sì fọlúgbọ́n ó sì fárẹ́sà òdodo ní mo gbọ́ mo yà àwọn kan jẹ́ ń bẹ̀ ọlọ́run ò lè ra tàwa ló ń tara ẹ jẹ́ ká gbọ́ ṣe rí ọlọ́run ọba tó ṣe bẹ̀ ìkó kúrò bí àrò ó sì tó lúgbọ́n ó sì ẹwu táyé Kẹ́hìndé tó bọ́ tanu inú kan náà òwò tí tó gbé Kẹ́hìndé ṣubú táyé lè ṣe kó fi là iṣẹ́ yóò máa ní ìdíjà gbogbo ẹ̀dá tó bá ti ń ṣìyàn létí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó gbọ́dọ̀ máa tẹnu ẹ̀ jáde nǹkan táwọn èèyàn máa gbọ́ tó máa kọ́gbọ́n kì í ṣe pé káwá dé ẹ ti mọ̀ pé microphone tó lédè bá ti mú Goodluck Jonathan nìyẹn ó ti di president nìyẹn tó bá ti wà lórí microphone bẹ̀tà mọ́ ìṣèlú yẹ ká máa pe àrò ká máa pe ẹ̀dọ̀ fún inú wa gbogbo àwọn tó dẹ̀ ń fẹ́ ìwọ má gbà fún ògbọ́n tó sọ lẹ́yìn ìwọ ló wé yẹn bá wí. àwọn kan tẹ̀ ní bò bá sí jà pé wọn ò ní tà ṣé lè wà bí marketing strategy lẹ́ ń ṣe ni. fáwọn pé lè sọ fún artist mi but èmi ò àti person mo devote time mi lórí gbogbo àwọn tó ń bọ́ mi kárí ayé ni wọ́n gbọ́dọ̀ máa gbọ́ nǹkan tó dáa láti lè máa sọ torí ọ̀tọ̀ lásìkò yìí o ọ̀tọ̀ ní tàwọn bàbá tó bí wà lọ́mọ o ọ̀tọ̀ lásìkò yìí o gbogbo nǹkan ló yí padà kíákíá ọ̀tọ̀ lásìkò àwọn láyé nìsín o dé ìṣìnà ká ṣe dáadáa ká kọ́ dáadáa ká kọrin gidi ọ̀tọ̀ lásìkò sódà tábàlọ́tọ́ tó máa ń béèrè lọ́wọ́ àwọn ọmọ wa kọ́ lè rí tàn rere pa o lẹ́yìn tábàlọ́tọ́ ṣe rí kò sí gandhi music ọlọ́run ti bá wa sọ́ dẹ̀rọ̀ èmi ò máa ríṣẹ́ tó dùn tó. kí wọ́n ṣe tiẹ̀ kí mi ṣe tiẹ̀. tára Amẹ́ríkà bá dé wọ́n ń gbówó ìbọn lọ́dọ̀ ẹ̀ ni tí aláṣọ bá dé wọ́n máa ná fún ẹ ọlọ́run tó jẹ́ tí wàá bẹ̀ fún àlùbáríkà tí ń di nítorí yẹ kó tẹ̀ bàtì náà ní àlùbáríkà lójú tábà ṣàdúrà lọ títí látàárọ̀ dalẹ̀ àlùbáríkà náà la máa fi kásẹ̀ o kò wá nídìí bá a ṣe ń búra wa ó dìgbà tábà. ọ̀pọ̀lọpọ̀ gbà pé tí onífújì ìgbà ti fẹ́ kọrin àkọ́kọ́ bọ́ sí kọ̀rọ̀ wá ojú lè bá a lé ṣé yẹn ló máa ń fún wọn ní inspiration. ẹ má jẹ́ ká polówó bí àdémi mú mi. èmi ò sọ bí àdémi. ṣé mo pé ó ti ewúrẹ́ tà ń sin lé ṣé mo tó bá lóyún ó máa mọ ewé tó máa jẹ́nu gbó tó bá bímọ yẹn tán ó lè má dédi ewé yẹn mọ́ fóṣù mẹ́ta ó tún máa mọ ewé tó máa jẹ tó ewúrẹ́ nìyẹn kì í ṣèyàn o oníkálukú ló mọ nǹkan tó èmi o gẹ́gẹ́ bí ẹnìkan o mi ò mu sìgá mo ò dẹ́ mú bẹ́ẹ̀ máa mu ọtí ẹyọ kan tí mi fẹ́ polówó bí. ṣùgbọ́n ẹ̀ mú kẹ́ tó lo gorí stage. náà mo lè má kò dìgbà tí bá gun stage kò dìgbà tí bá gun stage. Adésínà Àkànní Arówónlé yín ọdún wo ni Scorpido jáde ní Scorpido. ó jáde ní 1992. 92 ilẹ̀ ta sí. wọ́n pè pé ó kí ni wọ́n ti bu ramúramù ẹranko wẹ́wẹ́ kí ẹ máa bẹ gíga nínú igbó tó bá lọ bẹ́ gíga ó bá jáná kú. 1992.
92 tí ò ní rẹ́kọ̀dù yín àkọ́kọ́. ó ti o. ìwọ rẹ́kọ̀dù yín àkọ́kọ́. olúgbòhùn mi olúgbòhùn mi olúgbòhùn mi o àkànní mi ṣìnà ìyèrè. ẹ kú ọjọ́ gbogbo ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ kan ló dé ni mo fi sátọ̀ yín. mo tún wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mi ní gígẹ́, ọ̀tá ayé má fojú ikú omi ṣe mọ̀ pé bí tẹ̀ dá ò bàjẹ́ inú ẹ̀ á dùn. káyé má sọ̀rọ̀ wá dẹni àwọn fẹ́ kún yí. majority ẹ jẹ́ kí n fún yín lálàyé, ṣẹ́ríṣẹ́ orin tálà kan ní ṣe àtòjúbọ̀ kọ́ mo fi ń kọ tèmi o. ẹ jẹ́ àgbẹ̀ wọn bẹ̀rẹ̀. ọdún wo nìyẹn? first record yín nìyẹn? ṣé first record yín nìyẹn? bẹ́ẹ̀ ni first record mi nìyẹn. ó jáde ní 1979 which is November 3rd. ilẹ̀ ti ta sí inú o. ọjọ́ àbòkí ti pẹ́ lẹ́yìn eégún. ọjọ́ àbòkí ti pẹ́ lọ́jọ́ ẹ̀tọ́lá ní ààrẹ òrùlá. tí n bá dojú ọpọ́n ní pele ní pele, tí n bá ń kọrin lọ́wọ́ ní pele ní pele, màá máa tú kàsà orin tó peléke. ọlọ́run á máa fún yín ṣe, ọlọ́run á máa fún yín kọ. àmín. olórin àti obìnrin ìyàwó mélòó lẹ ní báyìí? wá ti dé ní ẹ̀mú lè já tó lè ṣe wá ń ṣe pẹ̀lú àwọn títí à ń gbádùn yín ṣé èsì pọ́n gbádùn yín délé báyìí. mo níyàwó, mo dẹ̀ ní ọmọ, mo dẹ̀ ní àwọn ọmọ alágbàríkà. ìyẹn ò fẹ́ rìn aláwọn àgbádùn yín. gbogbo obìnrin nífẹ̀ẹ́ ìṣe kẹ́mi ṣe jókòó yìí fans Ṣínà Àkànní yẹn to the core. ọgọ́n ó mọ gbórúkọ tí mo ń jẹ ọ báwọn tó kù náà ṣe mọ kárí ayé nìyẹn. ábọ̀mù mélòó lẹ ti ṣe báyìí abáníkà kà méjì? ó di 29 báyìí. káwá máa retí káwá olùfẹ́ yín máa retí. Discovery. ìgbà wo ló máa jáde? ó máa jáde nílé iṣẹ́ Láti Alágbádá anytime from now. àti parí ẹ̀ àti ṣetán àti fi gbogbo tó ń dùn létí sí. ọlọ́run á sì fún yín ṣe. Allahumma amina ya Allah. náà ni àgbàdùn Discovery. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn wo ààrẹ Dr. Ṣínà Àkànní Arówóréyìn, wọ́n wò yín níwájú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe níta máa pè ní role model. bí àtẹ̀wò náà bá dàgbà èmi náà ohun mi jó ohun Ṣínà Àkànní àwọn akẹ́mi náà tiẹ̀ kọ́ díẹ̀. kí ni ọ̀rọ̀ tẹ̀yìn fún irú àwọn ọ̀dọ́ báyìí tó ń wò yín níwájú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? ṣe rí ẹni téèyàn bá fẹ́ nígbà táwa kéré gan ṣe la a máa ń tẹ̀lé gbogbo àwọn barista yẹn kọ káàkiri ni o, gbogbo ibi tó bá fẹ́ kọrin láti lè kọ́ kí ni ìhùwàsí lórí stage, táìmù kan tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tí n bá gbọ́ kó Wasiu Ayinde fẹ́ kọrin ní Sokoto kí n má lówó mọ́tò máa ní ṣọ́pù owó mọ́tò yẹn yọ máa débẹ̀ káàkiri. ìyẹn náà wọ́n máa ń sọ pé òun àti Wasiu Ayinde náà jọ bẹ̀rẹ̀ eré kíní kan irọ́ máa débẹ̀ o. àwọn nǹkan tó pé gbogbo nǹkan kan wà tí lílé gbọ́dọ̀ lọ kọ́ kó tó máa kọrin yẹn. tó ṣeé ṣe kéèyàn kọ́ bọ́n ṣe ń kọ fújì. bẹ́ẹ̀ ni wọ́n kọ́ o. mo lọ́mọ tó ń bá mi ṣiṣẹ́ tó tiẹ̀ jẹ́ pé tó bá ń lọ studio àjọ máa jókòó máa kọ orin tó máa kọ a máa jọ yọ síra wọn ó dẹ̀ máa kọ ó máa lọ studio tó ti ṣe rẹ́kọ̀dù ó dẹ̀ ṣì wà pẹ̀lú mi dè ní bẹ́ẹ̀ ni ó yìí wà bẹ́ẹ̀. ààrẹ Dr. Ṣínà Àkànní ọ̀rọ̀ fún àwọn olólùfẹ́ yín àwọn tán ti ń bá yín bọ̀ látàyè alálùmọ́lẹ̀ láti gba first record yín ti jáde 1979 ọdún mélòó nù mẹ́rìnlélọ́gbọ̀n àti tó bẹ́ẹ̀ ni 34 years ago àti tó bẹ́ẹ̀. ẹ ti pentagon ní bóyá ọ̀rọ̀ fáwọn olólùfẹ́ yín àwọn olólùfẹ́ Ṣínà Àkànní. kò sí nǹkan kan àfi kí n máa gbàdúrà fún wọn. ẹ ní forin ṣàdúrà fún wọn ni. mo máa fi náwó mi ẹ ṣàmì a ò ní ṣẹlẹ́yà kájọ láṣẹ pẹ́ ká má ṣe táwọ́ ná káyé wa má kó òbí ewúro gbogbo ọ̀nà tá a bá ń gbé gbà á sì dá ẹ ṣàmì kọ́bọ lọ́rùn kó máa bù sápò wọn. ṣẹ́rí gbogbo èèyàn tó bá ń tẹ̀lé èèyàn báyìí bí ìgbà tí mùsùlùmí ń tẹ̀ l'Ànábì ni o, gbogbo èèyàn tó bá ń tẹ̀lé èèyàn báyìí bí ìgbà tí ọmọ Kristi tó ń tẹ̀lé Jésù ni o. Ọlọ́run gbogbo bí tẹ́ ti ń mówó náà tẹ́ fi ń ra àwọn orí wa tẹ́ ń ná fún wa lágbo tẹ́ fi ń pè wá lélẹ́rẹ́ Ọlọ́run ò ní bàbẹ̀ jẹ́ àtúbọ̀ máa pọ̀ sí ni lágbára Ọlọ́run. àjọṣepọ̀ wo ló wà láàrin èèyàn àtàwọn onífújì yòókù pàápàá àwọn ọmọ ẹgbẹ́ Fuman àtàwọn tó wà wájú ni o àtàwọn tó wà lẹ́yìn? àjọṣepọ̀ tó dán mọ́rán ló wà láàrin wa
látòrí president wọn àti chairman Fullman ní Abbas Akande Obesere gbogbo ẹni tó ń kọ fújì pátápátá no kò sí wàhálà tó mọ́ tóní bẹ́ẹ̀ ni. ẹ ṣeun púpọ̀ ààrẹ Dr. Adésínà Àkànní Arówóreyin Ògolórin wà Olúńlá the first àwọn ní àlejò mi lórí ètò Oyinmomo fún tòní gbogbo báyá ìgbà àtàlájì náà àwọ̀ studio ẹ̀rì àjọ máa ṣe orin jáde àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ kan pé mo ti léèmí náà fẹ́ wá kọ́ṣẹ́ fújì lọ́dọ̀ aláàjì. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí Oyinmomo. ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ dókítà pé dókítà wọ́n ti là wá lóyè wọ́n ti gbà wá níyànjú àwa náà sì ti rí nǹkan kan tàbí òmíràn ìyẹn ní abala ti ẹ̀kọ́ láti dìmú ní abala ètò ìlera fún ti tòní. adúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run pé ó bá wa ṣe ètò tòní o a lè dá ṣe bàbá fẹ́ sọ̀rọ̀ bí ò bá fún wa lóhùn kí la ṣe a bá fẹ́ wò ó bí àbárí wò ń kọ́ kí la ṣe àní mọ́lọ̀ ń ṣe ṣùgbọ́n Olúwa tó jẹ́ kí àlejò mi ààrẹ Dr. Ṣínà Àkànní Arówóreyin Ògolórin wà tó jẹ́ kí wọ́n wá láyé àtàlàáfíà tó sì jẹ́ kí wọ́n padà sí ilé wọn láyé àtàlàáfíà ẹ̀rí pé yẹ ká máa fi ọpẹ́ fún Ọlọ́run bá náà wà ní àti máa fọpẹ́ fún nígbà tí a ti parí ètò báyìí pé kó mọ̀ pé láìpẹ́ láìjìnà á tún ríra pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ó wá lọ ilé mi báyìí o ń lọ ilé ọkọ mi Adéníyì Ọláyínká bàbá Ìjẹ̀bú yóò kù tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ nígbà tí a máa mú àkọ́tún ètò Oyinmomo wá àdúrà ńlá ni pé ọ̀rọ̀ bí oyin bí adùn ní kúrò ní àkàtà ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé dídùn òun ni à ń bá ilé olóyin Ọlọ́run yóò dá oyin sí ayé wa àwa náà wá di Adédoyin ó dàárọ̀. Oyinmomo.